Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé. Ipò tọ́jọ́ mẹ́ta torí pé ìdùnnú ló ṣubú layọ̀ lọ nínú ilé ta Ọlọ́run lórí ló fà á ló fi rí bẹ́ẹ̀. Àgbàlejò ọmọ tuntun òyìn fà tó yẹ pé láàrin bí ọ̀sẹ̀ kan sẹ́yìn mi ń láàyè láti wá sí orí ètò àti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run káàkiri ẹ̀yin tẹ́ fi tọ́rọ́ fi kọ́bọ̀ ránṣẹ́ ojú òní ti yàn. Ọlọ́run Olódùmarè yóò dùn tí yín fó dùn tí yín ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ kan ni mo gbọ́ tó dùn mí tí mo sì mọ̀ pé a tún wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé gbogbo awuyewuye wa lórí afẹ́fẹ́ Olódùmarè ti gbọ́, ìyàtọ̀ ti ń wà. Ọ̀rọ̀ bàbá wa Sheik Akeugba Gold àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn láti fi dá ọmọkùnrin kan tí ń kọ ni wọ́n pè ní Saoty Arẹwà. Àwọn bàbá Sheik Akeugba Gold náà sọ̀rọ̀ láti dá lóhùn. Kí sì ni ọ̀rọ̀ ọ̀hún ni pé tipẹ́tipẹ́ ọdún tí mo sọ mo dúpẹ́ lọ́wọ́ Ifá wípé ta Ọlọ́run wá láti kọ́ akọ́ àwọn àáfàá náà sì fẹnu sí pé tòótọ́ bí mo ṣe sọ lórí èmi ni mo sọ̀rọ̀ yẹn àwọn àáfàá náà wà fẹnu sí pé bí mo ṣe sọ lórí mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Ifá. Wọ́n ti mọ́ sọ̀rọ̀ tipẹ́tipẹ́ pé àáfàá ni bàbá ọba. tó bá fẹ́ kí n dọ̀bálẹ̀ fún ẹ máa forí adé dọ̀bálẹ̀ fún ẹ máa wá lọlé ní gbogbo Ọ̀yọ́ bá ní àṣẹ ní nǹkan bẹ tó dìde Aláàfin Ọ̀yọ́ lè pa kú bẹ́kúbẹ́kú àṣẹ lè ní kán bẹ̀yàn kan òdìdí Aláàfin Ọ̀yọ́ ọba tún ní àbí kí n dọ̀bálẹ̀ fún ẹni òdìdí Aláàfin Ọ̀yọ́ láti gbà ẹnu tí ní àṣẹ àáfàá ní bàbá ọba. Àáfàá ní bàbá ọba èmi náà wá mọ́ bí lọ́wọ́ pé ọ̀nà wo làáfàá fi jẹ́ bàbá ọba ṣé látàrí pé ó kéwú ló fi jọba lọ ni àbí torí pé wọ́n ka kéwú àbí nǹkan torí ìmọ̀ tí èmi kò sí mùsùlùmí nǹkan tó lè sọ ìdí tí àáfàá fi jẹ́ bàbá ọba. Èyí wá ní Saoty Arẹwà wá jáde ló wáyé nànà pé ìlú Ọ̀yọ́ gangan ló ti ṣẹlẹ̀. Ọdún mo dúpẹ́ lọ́wọ́ Akeugba Gold tí wọ́n pe Saoty Arẹwà láti correct ẹ̀ ara àtúnṣe tá a fẹ́ náà nù. Saoty wá ń tọ́ka sí wípé ìtàn àáfàá ní bàbá ọba wípé ìlú Ọ̀yọ́ gangan ló ti ṣẹlẹ̀ wípé nílùú Ọ̀yọ́ àáfàá wípé ọba kan ti jẹ nílùú Ọ̀yọ́ wípé ọba ọ̀hún ó wá lọgun kiri ìgboro ó sọ fáwọn ìlàrí àwọn ẹmẹ̀wà ó sọ fún wọn wípé kí wọ́n káàkiri gbogbo ìlú wípé wàhálà àwọn mùsùlùmí pọ̀ jù wípé àwọn ò fẹ́ kí mùsùlùmí kankan kó gbóhùn sáfẹ́fẹ́ wípé kó ṣe wáàsí níbi kankan lọ́yọ̀ọ́ níta gbangba mọ́. Gẹ́gẹ́ bí Saoty Arẹwà sọ ó ní ìlú Ọ̀yọ́ ọba ní pé àáfàá kankan kò gbọdọ̀ sí wáàsí níta gbangba mọ́ lọ́yọ̀ọ́ ẹni tó bá ti ṣe ọba ò fi jófin. Wọ́n ní wọ́n á padà rí pé àáfàá kan wọ́n pè láàfàá Aládìkìmbà ó wá lọ ṣe wáàsí. Nígbà tó wá sí wáàsí ọba wa ni wọ́n lọ gbé kí wọ́n lọ jù sínú túbú ẹran fara balẹ̀ gbọ́rọ̀ yìí o. Wọ́n nílùú Ọ̀yọ́ ni àáfàá bàbá ọba ti bẹ̀rẹ̀ ọba ní kí wọ́n lọ gbé kí wọ́n jù sínú túbú. Nígbà wọ́n jù sínú túbú ọjọ́ kìíní ọba ò túlẹ̀, ọjọ́ kejì ọba ò túlẹ̀, ìjọ́ kẹta ọba ò túlẹ̀. Nígbà tó di ọjọ́ kẹrin ìjọ́ karùn-ún ó bá di pé gbogbo oúnjẹ tí àáfàá tó sì wà ní túbú ó ní wọn ò fóun lóúnjẹ. Gbogbo oúnjẹ tí ọba Aláàfin ìgbà náà wọ́n wá ní gbogbo oúnjẹ tí ń jẹ kò wọnú rẹ̀ ìwà lọ wọnú àáfàá Aládìkìmbà tó wà ní túbú. Nígbà tí ọba wà wò pé kí làwọn fẹ́ ṣe ó pa àwọn bá pa àwọn tí ó dáfá ó pe ogun wọn ní kò sáró náà àbáyọ. Wọ́n rọ́nà àbáyọ tí ẹni tó dáfá fún wọn wá wúrí ni pé kí ọba Aláàfin kó bẹ àáfàá Aládìkìmbà. Ok tẹmẹgbọmọ Saoty yìí o tó fi búra kírìmù tó ti búra tán ó búra ó tún bọ́ pọlọ mọ́. Saoty kọ South Sudan ni òní ẹmọ gbọ́dọ̀ ọ̀rọ̀ akúrí tó wá sọ. Wọ́n á sọ wípé kí ọba wípé kó lọ bẹ àáfàá ní ọba òṣèlú tó lè máa jẹun lóúnjẹ tó lè máa wọnú rẹ̀. Wọ́n á gbé àáfàá Aládìkìmbà wá sí ààfin
gbogbo àfà alálẹ̀ kí bá wà sáàfin ọba wa sọ pé àfà òun fẹ́ dọ̀bálẹ̀ fún yín òun ipò bá wá sí adé wá dọ̀bálẹ̀ fáàfà gbàgbà tó bá wá dọ̀bálẹ̀ fáàfà ọba wa lè ń jẹun padà oúnjẹ wa ń kúnnú ọba padà wọn láti ìgbà náà làáfàá ló ti wá sọ níwájú aláàfin ìgbà náà ọmọ Sàùtì ló sọ bálabàlá wọn ó ní láti ìgbà náà làáfàá àti ìgbà náà ni àfáà fúnra ẹ̀ wá sọ wípé látòní lọ àwọn ni bàbá ọba torí wípé àfáà ní pé ọba sọ pé kí wọ́n mọ ṣe wáàsí níta gbangba àfáà wá break rules àfáà pa òfin ọba ó fọ́ tẹ òfin ọba lójú ọba ní wọn lọ tí wọn túbú ìdààmú wa ọba ní wọn lọ pa àfáà wá ọba dọ̀bálẹ̀ wá sí adélẹ̀ ọba kú lórí ìtẹ́ wá dọ̀bálẹ̀ ọba sẹ́ni kún òfìlẹ̀ pé ní ìsìn báyìí oúnjẹ tí wọn nú ọba ìgbà náà làfáà wọn sọ pé lọ́yọ̀ọ́ o àti gbogbo àgbáyé o àwọn ni bàbá ọba tẹlifíṣàn ti Sàùtì múlẹ̀ Sàùtì kọ tọ́tà ni ẹ mọ̀ gbọ́tọ̀ tó ti búra tó ti bọ́ pọ́lọ́ ẹ mọ̀ gbọ́tọ̀ tó múlẹ̀ nípa Ọ̀yọ́ torí tí nǹkan máa ṣẹlẹ̀ nílùú asára wọn tó jọmọ Ọ̀yọ́ Aláàfin tán ti jẹyàn wáyé tán great àwọn ọ̀rọ̀ báyìí tó yẹ kí wọ́n jà fún tó yẹ kí wọ́n iṣẹ́ lórí tó yẹ káwọn náà ti di mùsùlùmí wọn ò ní jà fún gbogbo ọ̀tọ́ àti àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n ṣe great tó gbogbo ọ̀tọ́ àti taba Islam ó sì sọ̀rọ̀ Islam àtọ̀rọ̀ bàbá wọn ò ní sọ̀rọ̀ sí wọn mọ̀ wòran ni mọ̀jà bá Islam jẹ́ àṣìlá àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n jẹ́ ìkànnì ayé tán wà káàkiri àti tó wà dáa tó wà àti tó wà dígbà tó wà láwo ṣáṣe ká sọ wípé ìyẹn tí Sàùtì yìí sọ tí ká sọ pé òótọ́ ni pé Aláàfin nǹkan wá ṣe wọn wá lè dáfá tí wọ́n fi túlẹ̀ Ifá pé kí wọ́n lọ bá àáfà láti ló ṣẹlẹ̀ gan nígbà tí ọba bá sọ pé kẹ́nìkan mọ̀ sí báyìí kẹ́nìkan wá ṣe fọ́ padà bá lójú sẹ́ni tó tọ́ sí àbí kò tọ́ sí yà ọba ló mọ tó ń fẹ́ nínú ìlú òun àbí ẹ̀yin náà Sàùtì àbí kí náà gbókọ̀ rẹ̀ ìwọ náà gbọ́ tó sọ yìí tí àáfà ohun tí tọ́ sí àbí ó tọ́ sí yà ọba ló ń fẹ́ kẹ́nìyàn kó ṣe wàásù mọ́ yóò sì ní tó ti ṣẹlẹ̀ tí àìkú kò síbi tí Islam mọ́ bà tó ti mọ́ tòrò bí a ti fẹ́ mọ́ fi dá lúrú bí wọ́n fi sọ pé òun ò fẹ́ kẹ́ ẹ ṣe wáàsí mọ́ níta gbangba ẹ̀sìn ò lè pàwọn ṣé ò lè kàwé sínú kọ̀rọ̀ yàrá ṣe wáàsí ni ṣé ní àwọn UK America US ṣé wọ́n ṣe wáàsí níta gbangba ni. tó ń jẹ ọba ọnú ọba wọn ò lè lọ pa fàdánù. àbí nígbà tó yẹ pé bó ṣe ń jẹun inú àáfàá ló ń jẹun bọ̀ pé tí mo lè lọ pa àáfàá dànù nígbà tó wọ̀ pé àáfàá ló ń jẹ kí táìkù tó tọ́ àwọn ọba àgbà náà mo fẹ́ ṣe ni wọ́n ní wọ́n wíkẹ́ẹ̀dì ṣé nígbà tó jìbọn náà gba tó sì mọ̀ pé inú àáfàá ló ń jẹun bọ̀ ṣé mo sì bá fa kún lẹ́ni àbí ṣé ẹni wá ní kí kọ́ ẹ pé ọbọ̀ wà fún ìjòrí adé Aláàfin Ọ̀yọ́ fìtùbọ̀lẹ́ fàáfà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sẹ́ẹ̀rì ẹjọ́ ẹ̀yin ọmọ ẹ bá dúró àwọn bàbá yín tó ti lọ lọ́yọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ yín náà kẹ́ gbọ́ Aláàfin ọ̀tẹ̀yìn mọ̀ èwo lẹ rí tó lè túkà rẹ̀ sólò tó lè gbé rẹ̀ wà lẹ́ẹ̀dẹ́ bíi pé yà lọ bá àfa àkàlà lè kì í bá kò ní jẹ́ kó lè já lè kì í bá. bàbá Akínbágbèdè wá sọ̀rọ̀ kan tí ẹ̀ náà tó yẹ kí n sọ̀rọ̀ sí torí èmi ò mọ̀gbà tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tán gbéṣẹ̀ èmi ò mọ̀gbà tán joyè ṣùgbọ́n nínú ìtàn èyí tí Akínbágbèdè sọ ni o Akínbágbèdè sọ pé gbogbo ọba tí ń jẹ lọ́yọ̀ọ́ mùsùlùmí ni gbogbo wọn ẹ bọ́ síbẹ̀ ni ìyẹn lè lóko mùsùlùmí tó máa kírun kó má jẹ́ mùsùlùmí ẹ sẹ́ǹsì láwọn àwọn ọba Ọ̀yọ́ pátápátá tí èmi mọ̀ o nínú ìtàn o oníṣẹ̀ṣe ni gbogbo wọn bàbá wa Lámídì ìtàn lọ yìí gan tí wọ́n fi Islam káàsì fún ọ ni tí wọ́n fẹ́ mọ̀ lóye tí bàbá wa Lámídì jẹ́ ẹ lọ bèrè lọ́wọ́ Saheed Shittu ó kún sọ frank and clear pé oníṣègùn bàbá gbogbo ẹ̀ ló sì mọ̀ pé ó ṣègùn bàbá tí ṣègùn bá ní pé kí àgbọ̀mọ́ lọ bìkan báyìí táàfà bá ní ó lọ bàbá ò ní lọ kí ló kọ bàbá ìtàpá ṣègùn fẹ́ jà.
apá aláòka. ìtàpá aláwòká Ṣàngó bàbá Ṣàngó gidi ní táyé pé kèé ṣe pé bóyá dápẹ́ nínú ààfin gangan ilé Ṣàngó wà ń bẹ̀ bàbá kèé ṣe owó kékeré ní Aláàfin tán gbèsè ìmọ̀nà sí ọ̀rọ̀ Ṣàngó ọ̀rọ̀ ọ̀sà so fà kí gbẹ́gbẹ́ àti pé gbogbo àwọn ọba tó ń jẹ lọ́yọ̀ọ́ mùsùlùmí ni wọ́n lè alẹ́ àwọn tó ń bá yín kírun wọn o ṣùgbọ́n wọ́n kàn fi káàṣì fọ̀ ni o ẹ̀yà àfáàná sì mọ̀ pé àwọn ọba tó gbèsè lọ́yọ̀ọ́ tán bá yín sẹ́sìn wọ́n fi káàṣì fọ̀ ni ṣùgbọ́n èyí kankan tó ni nígbà tó bá jẹ lórí pé àwọn tó ń jẹba yé lórí mùsùlùmí wà nù wọn àwọn tó ń jẹba yé lórí kìrìsìtẹ́nì wà nù wọn àwọn tó ń jẹba yé lórí oníṣẹ̀ṣe wà nù wọn ọba tí ó bá tó lù kò ní dágun lásì mùsùlùmí yóò bá wọn náà ṣe yóò bá kìrìsìtẹ́nì ṣe yóò bá oníṣẹ̀ṣe ṣe bọ́ba gidi ṣe é ṣe nu tó tọ́ba wa ń sọ pé bóyá ẹ bá ní ẹ kọ́ mọ́ṣáláṣí sáàfin ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ṣéyìn sọ́jú mùsùlùmí láyé táwọn ẹ̀sìn kírísítẹ́nì tó kọ́ mọ́ṣáláṣí fún yàn nílọrin ṣé ajésìkẹ́mi ni ó bá wọn kọ́ mọ́ṣáláṣí wọ́n fún lẹ́wọ́ láti dà sórí ọ̀rẹ́ ọ̀bọ̀bọ̀dọ̀ kọ́ mọ́ṣáláṣí tó jó ó ṣẹ̀ṣẹ̀ ni ǹjẹ́ ìwà sọ ajésìkẹ́mi di mùsùlùmí oníṣẹ̀ṣẹ̀ ni ó dẹ̀ kọ́ mọ́ṣáláṣí sọ́sọ́ di mùsùlùmí tó tábàdé ọba tó bá kọ́ mọ́ṣáláṣí torí àwọn èèyàn ìlú tó ń jẹ́ mùsùlùmí ǹjẹ́ ìsọba di mùsùlùmí tó lọ sí àwọn kiri mẹ́lẹ̀ ẹ̀kọ̀ọ̀kan kìtì ẹni lẹ́yìn tálàfí tí ó bá lọ yídì tálàfí bá sì lọ yídì gan wọ́n ti kínú tán ìtàwọn ọba kan àti ìlísìn tán lọ fún ìbàlẹ̀ yìí mọ́mú tálàfí bá lọ yídì ẹ lọ béèrè Aláàfin tí ó bá lọ yídì wọ́n ti kínú tán yídì àwọn kan lọ fún sẹrímọ́nì ni pé ìlọpẹ́ abáyé ṣe ni ní wàá Aláàfin di mùsùlùmí ṣùgbọ́n torí páwọn àbáyẹn jẹun tó nífẹ̀ẹ́ kó o fẹ́ tako ẹnì kankan torí ẹ̀sìn tó gbé dání láwọn àbáyẹn fi bá wọn ṣe ẹgbọ́n tákì gbàgbé òdùwú nìsín oníwà Aláàfin tó mú pàwọ́tà mùsùlùmí ni wọn. ètò ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ náà nìyẹn o táwọn kan jáde pé gbogbo àwọn tó ti jẹ Gándì ní Ògbómọ̀ṣọ́ Muslim gbogbo wọn. ẹ̀yà ṣé àwọn Kírísítẹ́nì wà ní pààtì yẹn kan nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lára ń sọ nílẹ̀ Yorùbá táwa lónìí Kírísítẹ́nì pọ̀ ju Muslim lọ kí ló fà ẹ̀dá abẹ́ sọ̀tọ̀ Yorùbá Islam lẹ́mọ̀ sọ ọ̀dà ayé búdà Aláàjì ẹgbẹ́ táwọn náà wí ọmọ tí búdà Aláàjì náà wí Aláàjì náà sọ wọ́n ní Ọ̀yọ́ Aláàfin 100 yẹn wọ́n sì mọ̀ bí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ náà sì mùsùlùmí tó dáa àdíyẹ kan tó jáde kó sọ̀rọ̀ nù wọn àdíyẹ kan tó jáde kó sọ̀rọ̀ nù wọn táwọn ọmọ Ọ̀yọ́ náà sì mọ̀ pé etí bọ̀dà Aláàjì sọ irọ́ ni torí ìjà yìí ìwà bíi ti wá èmi tí má nìkan tó tí wọ́n fi ń ba orúkọ Yorùbá jẹ́ tẹ́ni gbogbo àwọn abáwá jẹ́ èmi ó sọ̀rọ̀ ṣùgbọ́n lèmi ó sọ pé àṣejù rẹ̀ ti pọ̀ jù sọmọ Ọ̀yọ́ níwọ ni sọmọ kíníkan níwọ ni sọmọ kíníkan níwọ ni lọ́yà tó jẹ́ sáà nígbà tí kéèsì dé kéètù sólé yìí lọ́yà tó jẹ́ sáà àwọn àbálára ń bẹ̀ alọ sí ọ́fíìsì lọ́yà tó pèlè ń sáà kí lọ́yà náà sọ ó ní tí ajá ni Bello bá ti wà sọ̀rọ̀ sáàmù bàbá ẹ̀ ṣé mo lè dá lóhùn tó síwájú ọ̀rẹ́ kékeré ló ń dá lóhùn lọ́yà tó jẹ́ sáà ó sọ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ kékeré ló yẹ kó bá dá lóhùn èmi wà wò pé ẹ máa wo lọ́yà táwọn ṣẹ̀ṣẹ̀ gbà títún ń blame àwọn ṣẹ̀ṣẹ̀ wípé ókè tí ajá ni Bello bá sọ̀rọ̀ bó ṣe wù ṣíṣẹ̀ṣe tó bú wá tó bú gbogbo ẹ̀ tàṣí pàwọn àbá yẹn àwọn òní mídíà tó fi lè sọ̀rọ̀ tí ó bá fi lè gbọ́ táwọn ọmọ sì wà sọ̀rọ̀ pé kí ni yóò rí bẹ́ẹ̀ èyí wá jẹun tí ò dá bó ṣe rí gangan náà nìyẹn torí pé àwọn ọmọ Ọ̀yọ́ wà tó jẹ́ mùsùlùmí wọ́n sì jẹ́ Kristẹni wọ́n ti jẹ́yàn nú ayé ṣùgbọ́n wá nira fọ́pọ̀lọpọ̀ ọmọ láti jáde sọ̀rọ̀ pé táyì sọ̀rọ̀ kan nípa Islam ó nira fọ́pọ̀lọpọ̀ láti jáde sọ̀rọ̀ torí ẹ̀rù mọ́ bá wọn àti fèsì mùsùlùmí ṣùgbọ́n tàn tí ọmọ abúra mọ́wọ́ yìí tọkùn ọmọ búra tó wá sọ yìí tó sọ wípé àáfà ni bàbá ọba orí Aláàfin ló sì ti bẹ̀rẹ̀ káàtẹ ọyá mo ìtàn yẹn ìtọ́rọ́ ni o tóòtọ́ ìtàn yìí ìtọ́rọ́ ni ṣùgbọ́n mo fẹ́ bèèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé
tí yẹn kí n bá ṣẹlẹ̀ nílùú kéréje kan àbí yẹn kí ṣẹlẹ̀ nílùú kan ẹ sì fi sọ ẹ nígbà tí a fẹ́ gbé tán tí a fẹ́ tó tán nǹkan tí a fẹ́ tó tán sọ ní tẹ́ ẹ sọ ni wípé gbogbo Yorùbá ní tá à ń ṣe ni ẹ wúlò sí nọ́mbà yìí táwọn kan àwọn ọmọ iléeké wọn ni wọn lọ pààyàn wọn ni wọn bá òkú yẹn lọ́wọ́ wọn kí ó táyé pé báwọn máa ń sọ pé àwọn ọmọ kékeré wọn pààyàn yẹn tí kìnìkan tó bá dojú wájú kẹ́nìkan ajáde kwá níyà àwọn Yorùbá bọ́ ti mọ́ pààyàn nu gbogbo Yorùbá tí kàwá ìṣẹ̀lẹ̀ ní ìlú kan àbí ìlú kéréje kan ẹ wàá fi sọ pé bẹ́ẹ̀ ni gbogbo Yorùbá ṣe ẹ sì fi sọ pé bẹ́ẹ̀ ni gbogbo Yorùbá ṣe láti sọ pé Aláàfin Ọ̀yọ́ ibẹ̀ ni ìmáàmù ní bàbá ọba ti bẹ̀rẹ̀ ẹmọ tó ṣe mùsùlùmí ni pé tí irọ́ bá ti pẹ́ nígbà tó bá rí yàn tó bá sọ̀rọ̀ yẹn tó bá sọ òótọ́ ní ọ̀rọ̀ yẹn fún àmọ́ wà láti dìvẹ́ndì ẹ̀ wọ́n ti sọ pé àfáàdì bàbá ọba ọjọ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ ìjọ tèmi gbọ́ lèmi ti kọ́ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn àdúrú imam àwọn àfáàfá táwọn náà ti kọ̀ pé irọ́ ni àfẹ́sì bàbá ọba lọ lórí ìlú ṣé ní Saudi emir Saudi kí ló kọ wọn emir náà ni prince Saudi ọba Saudi ẹjẹ nìlú lọba mímúrúkọ mímú táìtọ fún ọba Saudi ẹyà mọ àjẹ sọ̀rọ̀ ọba Saudi ẹjẹ sọ̀rọ̀ prince Saudi ọmọ ọba Saudi ó ju ìgbà fàtúwà Saudi lọ àfà Saudi kan lè sọ kò tẹ sáfà Saudi àbí ṣé ìmáàmù Saudi kan lè sọ wípé òun ni bàbá crown prince Saudi àbí ìmáàmù Saudi kan lè sọ pé òun ni bàbá ọba kí tá pípa tẹ àdìrẹ Yorùbá ẹ wá tún tàn pa àtọmọ ọmọ Saudi olójú kankan bí aago ṣọ́ọ̀ṣì wọ́n sọ bálabàlà lẹ́nu ẹ̀yin bàbá ọba kí ló sọ di bàbá ọba ṣùgbọ́n ọba kan ti wà tẹ́tí bọ́ sọ lójú wọn kẹsẹ̀ bí yìn nígbà ọba náà bá fẹ́ ṣe nígbà ọba bá fẹ́ ṣe ìdàwó tí bá ní kẹ́yìn àáfàá kí a mọ̀ tọrọ jẹ́ mbẹ́ nígbà olè nìkan mọ̀ pàtàkì tẹ̀ fún wọn mo sọ pé mo tẹ́ ẹ̀ sọ yìí wọn ò bí ìyá rẹ̀ da ọmọ rẹ̀ wà bí kí ni ìwé ẹ̀ kó lọ sọ tó sọ lójú Aláàfin àná kó sọ lójú Adéyẹmí ọba Adéyẹmí wọn ò bí ìyá tó bí ọba bá rẹ̀ wọn ò bí dá kó sọ tó sọ yìí létí lójú Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ ọba Adéyẹmí wọn ò bí bá lára bàrẹ kó sọ wọn ò bí òní délé ó ṣe ajẹ́ pé nígbà tí a rí pé ẹ wá ń lo àǹfààní pé kò sí wọn ò tí ì yan ọba nílùú Ọ̀yọ́ ẹ wá fi ń sọ̀rọ̀ sẹ́nu ṣàkàṣàkà sí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ ẹ wá ń lo àǹfààní pé wọn ò tí ì yan ọba níbẹ̀ ẹ wá fi ń sẹ́nu ṣàkàṣàkà sí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ òun ló ń bọ̀ dábàá sí tẹ̀síọ́pọ̀ Aláàfin kan wọ́n sì yan ọgọ́rùn-ún mọ́ olómèyí àṣà ọtí abúra mọ́wẹ́ yìí náà tó sọ wípé lọ́yọ̀ọ́ àwọn àfa bàbá ọba ọ̀rọ̀ ló sì ti bẹ̀rẹ̀ nígbà tí ọba wa ń dọ̀bálẹ̀ tó ń gbadélẹ̀ tí wọ́n ń dọ̀bálẹ̀ fàáfàá tó bọ́ pọlọ tiẹ̀ náà mọ̀ èmi ò ní ìdáyé láti sọ pọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ pé gbogbo ẹni tó wà lọ́rọ̀ pọ́npọ́tá tí àkíyèsí pé ẹ sì gbèsè lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tẹ́lẹ̀ nígbà tí wọ́n á sọ̀rọ̀ kankan tẹ́sí gbèsè ajẹ́ pé ó tiẹ̀ síbẹ̀ ní tẹ̀sí ní ìṣàtúnkọ́ ajẹ́ pé bẹ́ẹ̀ nígbà tí kò rí mi dàrú kò tí irọ́ náà tiẹ̀ ń pa irọ́ náà pa mo ìdúpẹ́ lọ́wọ́ Sheikh Taofeek Akegbagbodu torí pé àwọn náà dìbọ́ǹkì inú irọ́ yẹn ó yẹ pé àwọn kan náà táwọn náà wà táwọn náà sọ tí mi faramọ́ ìtàn sọ tí mi faramọ́ ni pé gbogbo wa tó ti ń jẹ lọ́yọ̀ọ́ Muslim gbogbo wọn ó ṣe jẹ́ Muslim gbogbo wọn ó ṣe jẹ́ Muslim gbogbo wọn ẹ lọ kà tẹ́yìn kẹ́ tó kà Saoti àbí kí ló ń pè ọ́ tọpọlọ ẹ bá lọ ọpọlọ bu àwa yòókù lọ ọpọlọ bu àwò lọ mo àmọ́ orúkọ tó bá pa torí ọjọ́ mi ni o mo kàn sílẹ̀ fún ọ Saoti àbí kí ló ń pè ọ́ láti wá fọ̀ létí ni bóyá o sì ti lo kírímù ti kó sí ọlọpọlọ kò jẹ́ lọ́dún yéèyàn mọ́ mo sọ láti wá fọ̀ létí ni o mo sì nǹkan tó fi mi ṣe o ṣùgbọ́n tá a fẹ́ pàtàn ló bá bẹ́ẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣe ara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wà ń pè ní Renix Connect a ti ń ṣe tipẹ́ tẹ́ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní Renix Connect fáwọn tí wọ́n bá ń wá
olólùfẹ́ tó bá ń wá olólùfẹ́ àbí ẹni wọ́n wáyàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́. So ní iléeṣẹ́ Renix Connect ìpele 4 òun ni a pín sí. Àwọn packages ta ní ọ̀nà 4 ni ó wà. Àkọ́kọ́ òun là ń pè ní premium, a dẹ̀ tún lè pè ní platinum. Ìkejì òun là ń pè ní gold package. Ìkẹta silver, and the last one is the companionship. For those of you seeking for love, long-time relationship that will lead to marriage, we have it. You can contact us at Renix Connect for this thing. So the first one, which is the premium or platinum. So àǹfààní yẹturu ó wà nínú àwọn ìpele yìí. Ẹni tó bá lọ fún premium, àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélùú, bóyá bí a rí olólùfẹ́ kan tí ó ní ìwé ìgbélùú, ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹ́ pé ó dẹ̀ ní ìwé ìgbélùú tó pọ́n wá ìwé ìgbélùú, ó máa rí ẹni tó bá mú premium, àǹfààní yẹn wà fún. Àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bí event tó ń lọ lọ́wọ́ ní anywhere, so ẹni tí ó bá wà ní premium package yìí tàdẹ̀ tún pè ní platinum, ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí a ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti so wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ, so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀. So the second package òun là ń pè ní gold. Àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ, ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó ìyẹn ní background, because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa. So a dẹ̀ máa ṣe ìwádìí òfin tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ Renix Connect láti lè bá wọn wá olólùfẹ́. So àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ. So nǹkan tàdẹ̀ máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy, gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀. Our privacy is very very high. We have a very high privacy. We cannot link any of our customer privacy on social media. So their privacy is very high. So the next one is the silver. Ìpele kẹta òun là ń pè ní silver. So àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver, but nǹkan tó pọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium. So àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́. Ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship síkà. Companionship yìí ó wà fún ọjọ́ orí, òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn, because ó dàbí bóyá bí bàbá àti ìyá tí partner wọn ti kú, so wọ́n wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́. So ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 50 ọdún, which is 50 years old. So àti ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀. Ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé 50 ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn kan tó wà nínú companionship. Bẹ́ẹ̀ ni nǹkan tó dẹ̀ wà nínú premium òun náà làwọn tó bá wà ní companionship yẹn máa jẹ. Ní iléeṣẹ́ Renix Connect dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti rí iṣẹ́ láti ara iléeṣẹ́ Renix Connect. So gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá, ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní iléeṣẹ́ Renix Connect. Ẹ pè wá sí àwọn nọ́mbà tí ẹ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí di ọjọ́ alẹ́. Ẹ ṣé gan ni. Pàtàlú bá bẹ́ẹ̀, má pàtàlú ọ̀yọ́.